bàbá yìí ṣe wọ́n interview ẹ̀ bàbá yìí fi mọ́tò kọlu bàbá arúgbó kan ó pa bàbá arúgbó yẹn ó fi mọ́tò pa bàbá arúgbó yẹn nígbà tó interview ẹ̀ ó ní accident ni ti Naomi yìí kì í ṣe accident bàbá tẹ̀yìn pa accident ni ńgbà tí bàbá yìí máa wá sọ̀rọ̀ bàbá yìí ní ó ní ẹni tó kú yẹn ó ní èrò àlùjànnà ni bó ti ra nǹkan tí wọ́n á fi sínbọ̀ láti Mẹ́kà láti hajj ṣé ẹni tó pé 80 ṣó léèwọ̀ ó prepare pé bó ṣe máa súre ṣó di dandan kẹ́yìn jẹ́ agent of death tán máa fi ikú rán sí wọn ẹ̀yin kẹ́ pè yẹn ní accident ẹni tí ò tiẹ̀ rí àwọn ọmọ wọn sójú kò mọ àwọn ọmọ tó kú yìí kò rí wọn rí tán padà kú níbi ìṣẹ̀lẹ̀ yẹn ẹ wá níṣe ló fi wọn dájọ́ ẹ wá ń ka iye àwọn tó dájọ́ ẹ̀yin lẹ. Queen Naomi ó fi wọn ráyé gbé ni ó fi wọn ṣètùtù ájú ọlà ló fi wọn ṣe ó fi wọn ṣe ètùtù ni ájú ọlà ló fi wọn ṣe ó fi wọn ráyé gbé ni ó fi wọn bọrí ni ó fi wọn bọrí ni gbogbo àwọn ọmọ tó kú nìbàdàn yẹn ájú ọlà ló fi wọn ṣe ó fi wọn ṣètùtù ni ó fi wọn bọrí ni ṣẹ́rí Oriyomi Hamzat ń tiẹ̀ bàbá adájọ́ lágbájá ẹ̀ ó gbọ́dọ̀ ṣẹ̀wọ̀n ni ìdájọ́ òdodo o gbọ́dọ̀ jìyà nǹkan tó ṣe yìí ni a gbọ́dọ̀ jìyà ẹ̀ ni a gbọ́dọ̀ ìwọ náà gbọ́dọ̀ àkókò tó báyìí ọwọ́ ti bà ọ́ ìwọ náà gbọ́dọ̀ lọ sẹ́wọ̀n báyìí ìwọ tó máa ń dájọ́ fún yàn ìwọ tó máa dúró tìyàn gbágbágbá tẹ fẹ́ rí ìdájọ́ òdodo àkókò tiẹ̀ náà ti tó báyìí next turn ìwọ gangan ni next person báyìí náà sìn tí tó máa lọ sẹ́wọ̀n tó gbọ́dọ̀ sẹ́wọ̀n tó gbọ́dọ̀ gba ìdájọ́ náà ìdájọ́ gbọ́dọ̀ wáyé lórí tiẹ̀ náà. Ẹ pẹ̀lẹ́ o ẹ pẹ̀lẹ́ ẹ̀yin wòlíì aráyé rọrùn ẹ pẹ̀lẹ́ o ẹ̀yin àáfàá aráyé rọrùn ẹ pẹ̀lẹ́ gbogbo ẹ̀yin oní aláwo aráyé rọrùn ẹ pẹ̀lẹ́ káre ẹ̀yin lẹ́dẹ̀ wá jókòó sí ọwọ́ ọ̀tún Ọlọ́run báyìí kì í dẹ̀ ṣe Jésù mọ́ ẹ̀yin dẹ̀ ni ẹ̀yin lọ́wọ́ ọ̀tún Ọlọ́run báyìí ẹ̀yin lẹ jókòó sí ọwọ́ ọ̀tún Ọlọ́run báyìí tẹ́ ẹ̀ ń rí ayé tẹ́ ẹ̀ rọrùn tẹ́ ẹ mọ ohun tí lágbájá tó gbénú kọ̀kọ̀ tó ṣe àbí nígbà tẹ́ ẹ̀ ń sọ wípé Queen Naomi ó fi àwọn ọmọ yẹn ó fi wọ́n bọrí ni ó fi wọ́n ṣe àjọ ọ̀la ni ẹjọ́ ṣẹ̀ wà ń bẹ̀ evidence dà ẹ̀yin èèyàn àbìdíyàn yàn èèyàn tó dọ̀bálẹ̀ báyìí títínú wọn tó dúró ṣánṣán tó nàró nígbà tẹ́ ń sọ pé Queen Naomi àwọn ọmọ tó kú nìbàdàn yẹn ipò fi wọn bọrí ni ó fi wọn ṣe àjọ ọ̀la ni ètùtù ló fi wọn ṣe ẹ jọ ṣé ẹ̀yin àti ẹ̀ lẹ́jọ́ pilẹ̀ àbí nígbà tí ó ń lọ tó fẹ́ carry out operation yẹn ibi tó ti lọ arrange tó ti lọ organize ẹ wà ń bẹ̀ tàbí àṣírí yẹn leak out sí yín lọ́wọ́ bó ṣe ń plan yẹn kẹ́ mú evidence yín jáde ẹ bẹ̀rù Ọlọ́run ẹ̀yin èèyàn ẹ bẹ̀rù Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ń sọ tẹ́ ń gbé síwá tẹ́ ń gbé sẹ́yìn oríṣiríṣi lórí mídíà ó pa àwọn ọmọ yẹn ni ó fi wọ́n ṣètùtù ni àjọlà ló fi wọ́n ṣe ẹ wò ó tẹni tó dé la rí lónìí o mọ tẹni tó ń bọ̀ lọ́la makan ní lóye kan oyè tó kan ará Ìwó ni ó ń bọ̀ wá kan ará Ẹdẹ oníkálukú náà ló ní ọ̀nà kan tàbí òmíì tó ti máa bá ìpèníjà ìdojúkọ tí ẹ pàdé gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ̀rọ̀ wọ̀nyí mọ ohun tí ẹ̀yin náà máa padà dojúkọ lọ́la mọ ìṣòro tẹ́ máa padà ní lọ́la ẹni tó níṣòro lẹ́ni tẹ́ ń yọ ṣùtù ètè tẹ́ ń sọ oríṣiríṣi tẹ́ ń sọ tí oríṣiríṣi ń jábọ́ lẹ́nu yín tẹ́ mọ ohun tó máa padà ṣẹlẹ̀ sẹ́yìn náà ní ọ̀la ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ náà lórí Alhaji Oriyomi Hamzat ẹ bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi pé Ọlọ́run ló mú àkókò tiẹ̀ náà lélẹ̀ ìdájọ́ òdodo gbọ́dọ̀ wáyé lórí ẹ̀ ṣùgbọ́n òun náà jókòó láì ṣàdájọ́ abẹ́rẹ́ sí ni máa sọ bàbá ohun tẹ́ ẹ ṣe ò dáa láti bí báyìí ẹ̀wọ̀n lẹ́dẹ̀ ń lọ straight ìyá ohun tẹ́ ẹ ṣe ò dáa láti bí ẹ̀wọ̀n lẹ́ ń lọ arákùnrin arábìnrin ohun tó ṣe yìí tó bá ti ń kó bí báyìí o ò lọlé mọ́ ẹ̀wọ̀n ni láì ṣàdájọ́ ẹ̀bẹ̀ sí ní sọ oríṣiríṣi pé
ohun tí Oriyomi Hamzat tó ṣe wípé ó kù díẹ̀ káàtó bó ṣe máa ń dájọ́ àwọn èèyàn ìdájọ́ náà dé báwọn náà báyìí tẹ̀bẹ̀ sí ní yọ̀ tẹ̀tí rí àkókò àǹfààní pé àǹfààní lélẹ̀ láti ṣe kí ni láti kan àwọn ènìyàn wọ̀nyí láti kàn wọ́n má gbélébù àti Oriyomi Hamzat àti Queen Naomi nípa àkókò lélẹ̀ láti kàn wọ́n má gbélébù gbogbo ẹ̀yin tí ẹ mú òòlù lọ́wọ́ tẹ mú ìṣó lọ́wọ́ tẹ ń kan àwọn ènìyàn wọ̀nyí má gbélébù ẹ má wọ́ọ̀rì àkókò tí yín náà ń bọ̀ àwọn kan náà ti mú òòlù lọ́wọ́ wọ́n ti mú ìṣó lọ́wọ́ tí wọ́n ó kàn yín náà láìpẹ́ torí bèèrè sọ pé ká má ṣe dá ẹnikẹ́ni lẹ́jọ́ ká má bàa dá yín lẹ́jọ́ torí ẹjọ́ tí ẹ bá dá fún ènìyàn náà la ó dá fẹ́yìn náà padà bẹ́ẹ̀ ni gbogbo ohunkóhun tẹ́nì kankan bá ṣe àṣepamọ́ ni kò ń ṣàṣegbé tó bá rò pé o ṣàṣegbé pé mo ti ṣiṣẹ́ sára àṣegbé ó ṣàṣegbé o nínú ayé ìlú òpó ṣàṣegbé lọ́dọ̀ Ọlọ́run àṣegbé ò lè mú Ọlọ́run gbogbo ohun tó o bá ṣe wàá ṣe kí ni wàá gbà á lẹ́kùnrẹ́rẹ́ ó má gbà á àjọlù ń dákalẹ̀ ìwọ tó ṣe rere tó mọ́tọ́ mẹ́nìkejì tó máa yọ mẹ́nìkejì bàjẹ́ ẹnu tọ́lọ́run fi fún ẹ tó sọ pé ò ní fi tú ọmọ ẹnìkejì ẹ ṣe bí kò yẹ kó fi bá tọmọ ẹnìkejì ẹ jẹ́ ìwọ náà ẹrù ẹ ń dòdì ẹ níwájú wàá gbé ẹrù ẹ lódìdí wàá gbé sórí gbogbo ẹ̀yin tẹ́ ń di ẹrù ọ̀ràn ẹrù wàhálà sílẹ̀ fún ọmọ ẹnìkejì yín ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ àwọn ẹlẹ́ni Queen Naomi àti Oriyomi Hamzat oore ni wọ́n fẹ́ ṣe wọ́n fẹ́ múnú àwọn èèyàn dùn wọ́n fẹ́ dẹ̀rín pẹ̀kẹ́ àwọn ènìyàn ní àkókò ọdún yìí pé káwọn ènìyàn náà kàn lè ṣe kí ni kàn lè ṣe ọdún yọ̀tọ̀mì kí wọ́n lè ṣe ọdún ìdùnnú kàn lè ṣe ọdún gbẹdẹmukẹ ṣùgbọ́n nǹkan ò lọ bí wọ́n ṣe lérò nǹkan padà yíwọ́ mọ́ wọn lọ́wọ́ ẹ̀yin kan wá ń lò gẹ́gẹ́ bí àǹfààní láti túbọ̀ ṣe kí ni láti túbọ̀ dá àwọn yìí gbọ́ wọn lọ́rùn dáadáa ẹ̀yin kan wá ń lò gẹ́gẹ́ bí àǹfààní ẹ wá ń finá mọ́ wọn nísìnyí ká ní ìbẹ̀rù Ọlọ́run ká wa ojúlẹ̀ ká wo àwọn iṣẹ́ rere táwọn ènìyàn wọ̀nyí ti ṣe Queen Naomi kì í ṣe àkọ́kọ́ ìlélẹ̀ tó máa handle prógámù báyìí tó ti àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ti múnú wọn dùn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ti palẹ́rìn Oriyomi Hamzat àìmọye àwọn tó jẹ́ pé ẹ̀rí báyìí tí ayé táwọn ènìyàn fẹ́ rẹ́ jẹ tó dẹ̀ ṣe kí ni tó dẹ̀ dìde tó pariwo síta tí wọ́n rí ìdájọ́ òdodo gbà ọ̀pọ̀lọpọ̀ yín ìkà ní ẹni òkùnkùn ní ẹ̀fẹ́ òtítọ́ àríjẹ ní màdàrú òun ni ọ̀pọ̀lọpọ̀ yín wo ẹ jẹ́ fi fídíò arábìnrin sílẹ̀ sísítà mi yìí ẹ jẹ́ fi fídíò ẹ̀ sílẹ̀ fún yín kẹ́ wá gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ibi tí ẹ gbọ́ dé yẹn ó sì kù ó kù nìbọn ró ni ẹ gbọ́ bàbá wòlíì tó sọ̀rọ̀ tó sọ yìí pé Queen Naomi ó fi àwọn ọmọ yẹn ṣètùtù ni ẹ wá gbọ́ ohun tí sísítà mi yìí ẹ wá gbọ́ ohun tó sọ nípa bàbá wòlíì yẹn àwọn investigation àwọn ìwádìí tí arábìnrin tí sísítà mi yìí tó ṣe nípa bàbá wòlíì yẹn kẹ́ lè mọ̀ yín pé ṣẹ́rí ọ̀pọ̀lọpọ̀ wọ́n ń lo àǹfààní social media wọ́n lò ó fún iṣẹ́ rere bí kò ṣe iṣẹ́ búburú oníkálùkù ló dẹ̀ máa gbàdájú ẹ̀ àti gbogbo ẹ̀yin èèyàn bíi bàbá wòlíì yẹn tó jẹ́ pé ẹ kàn ṣe kí ni ẹ kàn ń lo àwọn àǹfààní tẹ ní social media láti bá yọmọ ẹnìkejì jẹ́ gbogbo ipá lálẹ́ máa gbàdájọ́ yín ẹ wá lọ gbọ́ ọ̀rọ̀ tí sísítà mi yìí tó sọ ẹ wá lọ gbọ́ ẹ gbọ́ àwọn àṣírí kan ẹ gbọ́ àwọn ọ̀rọ̀ kan ẹ gbọ́ ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé ẹ bá mi share fídíò yìí ẹ bá mi pín káàkiri bákan náà ẹ comment ẹ like ẹ bákan náà yóò dára fún wa ẹ má bínú pé mi kí wa a ṣì wà nínú ọdún tuntun bọ̀ báyìí lórúkọ Jésù Kristi á bá wa láyọ̀ àti àlàáfíà àtàwa àti ẹbí àtara wa ayọ̀ àti àlàáfíà náà máa fi wọnú ọdún tuntun ní orúkọ Jésù ó yá wa lọ wo fídíò yìí. I greet every one of us. Our Christmas is still in the air, so the Lord bless us. Mo jáde wá nítorí fídíò bàbá tí mo rí. Mo jáde wá nítorí ìsọ̀rí àwa ọmọ Ọlọ́run tá wà ní ipò amúwàrà. Ṣé àmọ́ pé oúnjẹ ni ọ̀rọ̀ Ọlọ́run? A ní ìsọ̀rí àwọn tó mu wàrà, ìsọ̀rí àwọn tó ń jẹ ẹran àti ìsọ̀rí àwọn tó ń jẹ egun. Àwọn tó bá ti ń jẹ ẹran àti egun, tó bá ti woru bàbá ẹ̀, ẹlòmíì gan ní wò nínú wọn. Ṣùgbọ́n ẹ̀rí ìsọ̀rí àwọn tó mu wàrà tó bá sì wò wọ́n lè fẹ́ dúró pẹ̀lú bàbá yìí díẹ̀ kan gbọ́ torí irú yín yẹn gangan ni mo ṣe wà torí ẹ̀ nílò láti gbọ́ ṣùgbọ́n irú bàbá yìí àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ́ bá máa bá pàdé lórí social media òun ni mo ṣe wá àbí lójú ayé ládùúgbò yín or wherever tẹ́ ń gbé òun ló jẹ́ kí n jáde wá.
bàbá yìí láìpẹ́ ìjáde bàbá yìí ní àwọn sọ àsọtẹ́lẹ̀ pé Oríyọmí máa rí àkóbá kọ́lọ́run má jẹ́ kó rí àkóbá pé olórí Naomi ṣe ló fa àwọn ọmọ yẹn dájọ́ àwọn post ẹ̀kan náà tó ti ṣe ó ní àwọn kan dájọ́ bàbá yẹn ka àwọn tó ti dájọ́ bàbá yìí sọ ní 2022 wọ́n ní Bishop David Oyedepo máa kú ní ọdún tó tẹ̀lé wọn láwọn rí pósí ẹ̀ àwọn rí kinní kan ìyẹn ní 2022 bàbá yìí sọ pé France máa win World Cup kan eventually Argentina ló win. So I have just come to tell children of God àwọn tí wọ́n tó jẹ́ ọmọ lọ́wọ́ Ọlọ́run babies ṣé lílu àwọn bàbá yìí you don't tẹ́ bá gbọ́ gbogbo yẹn kan gbọ́ bí comedy ọ̀kẹ́ gbọ́ bí bẹ́yìn kéèyàn kan kẹfì while away time no problem but meanwhile màá tiẹ̀ ní kí n má dwell lọ́dọ̀ wọn rárá ìwọ tẹ́ bá lọ wo àwọn post bàbá yìí tó ti pẹ́ because mo jókòó mi ò react lérí ẹyọ kan tí mo gbọ́ yẹn mo padà lọ wo èyí tó tán ti ṣe sẹ́yìn now tẹ́ bá wo post kan tí bàbá yìí ṣe wọ́n interview ẹ̀ bàbá yìí fi mọ́tò kọlu bàbá arúgbó kan ó pa bàbá arúgbó yẹn ó fi mọ́tò pa bàbá arúgbó yẹn nígbà tó interview ẹ̀ ó ní accident ni ti Naomi yìí kì í ṣe accident bàbá tẹ̀yìn pa accident ni ńgbà tí bàbá yìí máa wá sọ̀rọ̀ bàbá yìí ní ó ní ẹni tó kú yẹn ó ní èrò àlùjánnà ni bó ti ra nǹkan tí wọ́n á fi símbọ̀ láti Mẹ́kà láti hajj ṣé ẹni tó pé 80 ṣó léèwọ̀ kó prepare pé bó ṣe máa súre ṣó di dandan kẹ́yìn jẹ́ agent of death tán máa fi ikú rán sí wọn ẹ̀yin kẹ́ pè yẹn ní accident ẹni tí ò tiẹ̀ rí àwọn ọmọ wọn sójú kò mọ àwọn ọmọ tó kú yìí kò rí wọn rí tó ń padà kú níbi ìṣẹ̀lẹ̀ yẹn ẹ wá níṣe ló fi wọn dájọ́ ẹ wá ń ka iye àwọn tó dájọ́ ẹ̀yin lẹ mọ̀ ẹ wò ṣe ẹ rí ká nípa ẹ jáde bí ara yín you said you are a blogger ẹ má identify ara yín pẹ̀lú Kristi please ẹ má identify ara yín pẹ̀lú Kristi torí gbogbo videos yín tí mo wò mi ò gbọ́ kẹ́ kó tẹsẹ̀ bíbélì kan ẹni ẹ̀dà bí àwọn blogger kan tí wọ́n kàn máa jáde tí wọ́n máa sọ̀rọ̀ ẹni ẹ̀yin ti yín ẹni ẹ máa mú eléyìí bí ẹ máa mú eléyìí bí ẹ máa mú yẹn níbí ẹ papọ̀ níbí that's not being a minister of God. Ẹ free láti sọ anything tó bá wù yín but ẹ má sọ being a minister of God. Ẹ má ṣe bẹ́ẹ̀ nítorí wípé tẹ́ ẹ bá sọ as an ordinary man as an ordinary blogger Ọlọ́run àmọ̀rú àánú tó máa ṣètò fún yín ṣùgbọ́n kẹ́ tí wọ́n máa sọ kẹ́ máa rub mess on the name of the Lord torí pé ẹ fẹ́ fame and let me tell you Big Daddy fame has no honour in itself. Fame is not symmetrical to honour. You can be famous kẹ́ má dẹ̀ ní àti rí olè tó wà famous nílùú ìrìnà. In this country, Nigeria, we've had famous armed robbers. But she túmọ̀ sí pé wọ́n ní honor. And daddy, let me tell you, ṣé rí àwọn orúkọ kan kọ́kọ́rọ́ ni. Ibi táwọn ọmọ wọn bá dé, tó bá dárúkọ ọmọ lágbájá ni mí. Oh, ilẹ̀kùn máa ṣí. Àwọn orúkọ kan àgádágodo ni. Ọmọ gan ò ní lè pé ntẹ́ pèsè fáwọn ọmọ yín nù. Torí ètò yẹ bá yẹnu àwọn ọmọ yín kò ní lè dárúkọ pé ẹ kàn rí thank God newspaper wà nílẹ̀ change of name is owó ẹ̀ pọ̀. Ẹ kàn rí àwọn ọmọ yín ètò yẹ bá yẹnu wọn ti ẹ̀ nífẹ̀ẹ́ identify pẹ̀lú ìgbà bàbá tí bẹ́ tán mi ò mọ orúkọ yín pẹ̀ níbí ni bàbá tí bẹ́ tán is my grandfather á ro wọn lójú àti sọ nítorí pé ẹ ti sọ orúkọ yín di àgádágodo ẹ wo yẹ àwọn èèyàn tẹ́ ti blacklist ẹ wo yẹ àwọn èèyàn tẹ́ ti bàjẹ́ níbo ló kù ní orílẹ̀-èdè táwọn ọmọ yín fẹ́ rìn sí níbo ló kù nǹkan tí bẹ́ẹ̀ ni pé àwọn èèyàn là ń jẹ́ àgùntàn àdèrè àwọn tó ṣe ìjókòó tó ń pera wọn ní ọmọ ìjọ ní abẹ́rù bàbá yẹn. Well, there's going to be an outpouring of the Spirit of God, serious outpouring ní ìkẹyìn ọjọ́ yìí irú èèyàn bíi tí yóò lè rí ibi sápamọ́ sí. Ìbẹ̀rẹ̀ problem yìí dẹ̀ ni àwọn ìjọ àárọ̀ kùtùkùtù tó fààyè gba aládàáni church administration tí ò tètè kí ní àwọn ìjọ bíi CAC àti Celestial òun ló bí irú àwọn ẹ̀dá báwọn yìí. Ṣé ẹnìkan lè dìde sí ó ní òun dá kíní kan Anglican church tó ń sílẹ̀ níbo ló ti fẹ́ rí nítorí kí ni administration ti key láti ilẹ̀ ṣùgbọ́n CAC Celestial and I think Cherubim has that problem as well. Oníkálukú aládàáni tí wọ́n bẹ̀rẹ̀ àwọn yẹn náà wọ́n ń ba ìpìlẹ̀ jẹ́ ìpè tó pinlẹ̀ ìjọ yẹn àwọn náà ń bàjẹ́ wọ́n bójú àwọn tó gbà ní òótọ́ àti òdodo jẹ́. There is a way you would know lẹ́yìn ọba jẹ́ ìránṣẹ́ Ọlọ́run and that is what I'm going to tell us now. Mi ò ṣe science ṣe litmus test náà ń pè that's what I'm going to tell us now. Tẹ́ bá ti jókòó láti gbọ́ any message lórí social media ní church one on one tẹ́ bá ti jókòó láti gbọ́ look out for this thing. Message yẹn bá jẹ́ pé inú bí ìránṣẹ́ Ọlọ́run yẹn at that time àbí ó fẹ́ sọ pé Ọlọ́run bínú ẹ wo inú message yẹn tẹ́ bá ti gbóòórùn ìfẹ́ that's number one. Ẹ gbọ́dọ̀ rí pé ẹ gbóòórùn ìfẹ́ kẹ́ rí pé ìbínú ìtorí kí ìfẹ́ kẹ́ gbóòórùn ẹ̀bẹ̀ lẹ́yìn tó bá wá give message yẹn tán ẹ wá wo ara yín ṣé message yẹn fún yín ní ìrètí ṣé message yẹn ṣó fún yín ní ayọ̀ ṣé message yẹn ṣó fún yín ní àlàáfíà tí ò bá ti sí mẹ́ta yẹn lẹ́yìn ìfẹ́ kì í ṣe ọ̀dọ̀ Ọlọ́run ló ti wá kì í ṣe ọ̀dọ̀ Ọlọ́run. The book of Job òun ìwé tó terrible jù nínú Bible so to say but still kò sí ìwé tó fún yàn ní ìrètí tó ìwé Job. Bàbá níbi tí ọjọ́ orí yín dé yìí ó yẹ kẹ́ jókòó kẹ́ rówó
ẹ má fi ro títara yín nìkan ẹ ro àwọn ìran tó ń bọ̀ lẹ́yìn yín ṣáwọn ọmọ yín á dúpẹ́ ṣá ṣé wọ́n lè dúpẹ́ èyí tó bá jọ yín nínú wọn ó ti rógo náà torí pé gbogbo àwọn èèyàn kọ̀ọ̀kan tẹ́ ti blacklist yìí tẹ́ blackmail yìí èèyàn ìkọ̀ọ̀kan nínú wọn ló ní thousands of people tó jẹ́ pé ó fẹ́ràn wọn ẹ ti di ọ̀tá irú àwọn yẹn náà ẹ ti di ọ̀tá irú wọn Ọlọ́run lè fún yín ní òkìkí láìsí pé ẹ ṣerú eléyìí tẹ́ ẹ ṣe ìgbà téèyàn ṣẹ̀ṣẹ̀ òní ẹ fa àwọn èèyàn kan ṣùgbọ́n ẹrù pẹ́yìn agúnkè it's not done. It's not done. Even Jesus, oh no, will lift anybody up, to lift me. That's the principle. Jesus said, lift me up, then I will lift you. So le ba mu àwọn èyàn ke ma pull mo down, ke rò pé ma ga, kò rọrùn bẹ́ẹ̀ bàbá. Meanwhile, ọ̀rọ̀ yín wá kò fẹ́ yà mí lẹ́nu púpọ̀ torí ní interview yín kan tí mo wò ẹni pé bàbá Muyideen Ajani Bello of blessed memory ẹni bàbá yẹn ẹni spiritual father yín ni wọ́n ẹni bàbá Sheikh Adam ẹni spiritual father yín ni wọ́n ẹ̀yin tẹ́ jẹ́ prophet ní ká má jọ ṣe pọ̀ pẹ̀lú ara wa. I have many Muslim friends, good ones o, Muslim friends tó yẹ pé bọ́n ṣe wà mò ń pray fún wọn, they are my Muslim friends. Ṣùgbọ́n ṣòro kí atórí ọmọ Islam kankan ní bàbá Oyèdépò ní spiritual father, bàbá Adébóyè ní spiritual father, aró lójú àti sọ. Ṣùgbọ́n ẹ̀yin odindi yín ẹ wá ní bàbá àfà, bàbá mala àwọn bàbá wọn ẹni àwọn ní spiritual father tí nítorí kíni yín lè yá. Ẹ ti dàgbà téèyàn bá ti ń dàgbà ọ̀rọ̀ oore ọ̀fẹ́ ló yẹ kó máa kù lẹ́nu àgbà. Káwọn ọmọdé máa rally round yín, kẹ́ máa fi ìrírí yín kẹ́ máa fi tú àwọn èèyàn nínú, kẹ́ni tó ti ròpin kó dọ́dọ̀ yín kó dẹ̀ dá. Tó bá sà ní ètò kù fún yín because tẹ́ bá fi máa double age tẹ́ ti lò yìí ẹ ti máa súnmọ́ 120. So ní ètò kù yìí ẹ ṣe àtúnṣe orúkọ yín. Téèyàn bá dẹ̀ ti ṣe ẹsẹ̀ gbé àti ṣe àtúnṣe máa fẹ́ nira, bọ̀ ẹ má give a damn. Nǹkan tẹ́ máa rò ní ibi tẹ́ ti máa bíà torí ẹ máa jíyìn, wọ́n máa ṣí péjì yín báyìí ẹ jíyìn ni. You are going to give account. Ẹ ti dàgbà, ẹ ronú pìwàdà, ẹ fi ayé yín fún Kristi, ẹ padà sí ẹsẹ̀ àgbélébù. Tó bá jẹ́ bí òtítọ́ lẹ ti gbà ẹ padà síbẹ̀. Ẹ ṣe àtúnṣe képe Ọlọ́run tó wà tòsí and he will hear you. Ṣé wá lẹ́yìn ọmọ Ọlọ́run tó wà ní ìsọ̀rí amúwàrà tẹ́ bá ti rí àwọn bá wọn yìí tí ọ̀rọ̀ wọn ò mú ní ìfẹ́ nínú, tí ò ní ìfẹ́, tí ọ̀rọ̀ wọn ò mú ìrètí dání, ayọ̀ àti àlàáfíà. Ẹ wò, ẹ scroll past. God bless you.